ọ̀rọ̀ wo lẹ ń sọ tí ò dùn yìí? Ìyàwó tó ṣe gbangba tó gba ọkọ lọ́wọ́ èèyàn, tó fẹ́ ọkọ èèyàn, kó tó di wípé wọ́n gbé sórí social media, kó tó di pé Mercy lọ ìṣe sórí social media, kó tó di pé wọ́n lọ ṣègbéyàwó, ṣé bí ò mọ̀ sí tẹ́lẹ̀ ni? Ìgbéyàwó tó ṣe yẹn tí Mercy lọ ṣe yẹn, wọ́n lè ṣe lẹ́yìn woman yẹn kí woman yẹn má mọ anything. Wọ́n dẹ̀ pàdé àpò pọ̀pọ̀ pẹ̀lú ẹbí wọn, ṣé bí ò mọ̀ sí ni? Ẹbí wo ló fẹ́ sọ fún Mercy Aigbe pé tó o bá ṣe kinní kan o lè rojú ọkọ, àbí o gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ìyàwó ẹ̀ kó o bá dá padà, àǹtí ẹ dá padà. Àwọn eléyìí ti gbé ṣùmí, wọ́n ti gbé kinní tá à ń sọ yìí, wọ́n ti gbé mi pé mo fẹ́ gba ọkọ ẹ̀, mo fẹ́ gbà náà ni, mo fẹ́ dó ọkọ ẹ̀, mo fẹ́ dó pa ni. Mercy ló máa respect ìyálé àbò ti respect ẹni. Ẹbí wo ni ó fẹ́ sọ fún Mercy wípé do this, if you don't do this o lè rí ojú rere ọkọ? Kò ní máa jẹ́ kó mọ̀ pé òun ò wọ́wọ́ yín kóhun tó jẹ náà, òun wà òkè tóhun. Ẹ wò, ẹ kọ́kọ́ kó yẹn padà. Àwọn eléyìí gbé ṣùmí wàá fi ọkọ wọn ni. Ẹ kọ́kọ́ kó yẹn fẹ́. Oṣọmọ wọlé fẹ́. Wọ́n wá wípé aláṣejù gan ló ń gan náà, irú owú gbígbóná owú burúkú wo lélẹ̀ látọjọ́ yìí. Ṣé ẹ gbọ́rọ̀? Mo máa tún kíní ìplay lẹ́lẹ́kejì, ẹ jẹ́ kí n máa kọ́ lọ. Ẹ wá sí àyíká ọmọbìnrin yẹn. Wọ́n wá embrace ẹ̀. Ẹni tó yẹ kó jẹ́ ipasẹ̀ yín ló yẹ kó tọ̀ wọlé. Ẹni tó yẹ kó jẹ́ wípé ẹ̀yin lẹ máa ṣíwájú tó máa tẹ̀lé. Ẹni tó yẹ kó jẹ́ wípé tó bá ti rí ojú rere yín nìkan ló fi máa rí ìdùnnú ọkọ àbí ìdùnnú ẹbí àti ará. Ẹ̀jẹ̀ yìí tẹ́ máa ń gbé ṣùmí wà bọ́kọ èèyàn. A wá jókòó, a wá fẹ́, a wá máa ṣọmọ dáadáa. Ẹ̀yin tó jẹ́ pé tẹ́ ẹ bá fẹ́ wọnú ilé yẹn máa ń gbé ṣùmí ni. Ẹ mọ bí táwọn ẹsẹ̀ yín máa ti ń dé kó tó di pé wá. A máa fi weakness tí àti àbùkù tí ẹ̀yin rà fúnra yín pẹ̀lú owó gbígbóná ajàmámà láti a fi jókòó. Nígbà tó bá wá máa tán tí àwọn agbọ̀ràn dùn. Ṣé ẹ gbọ́? Ó yá, ẹ dá padà sẹ́yìn. A wá sú wọn. Wọ́n á wá wò wípé aláṣejù gan ló ń gan náà, irú owú gbígbóná owú burúkú wo lélẹ̀ látọjọ́ yìí. Ẹ wá fi àyè gba ọmọbìnrin yẹn. Wọ́n wá embrace ẹ̀. Ẹni tó yẹ kó jẹ́ ipasẹ̀ yín ló yẹ kó tọ̀ wọlé. Ẹni tó yẹ kó jẹ́ wípé ẹ̀yin lẹ máa ṣíwájú tó máa tẹ̀lé. Ẹni tó yẹ kó jẹ́ wípé tó bá ti rí ojú rere yín nìkan ló fi máa rí ìdùnnú ọkọ àbí ìdùnnú ẹbí àti ará. Ẹ wá fi àyè gbà á. A wá jókòó, a wá fẹ́, a wá máa ṣọmọ dáadáa. A máa fi weakness tí àti àbùkù tí ẹ̀yin rà fúnra yín pẹ̀lú owó gbígbóná ajàmámà láti a fi jókòó. Ẹ rí i pé kà ní àǹtí Mewolaka, ìkà ni ìkà oníjẹ́ ṣe títí ẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin ṣe èèyàn tó dáa, èèyàn burúkú ni. Ẹ jọ ṣá advice lélẹ̀, advice ìyálé lélẹ́yìí o. Ń là lásán àwọn méjèèjì lélẹ́yìí o. Ọlọ́run ló mọ ohun tẹ́yìn náà gbé mi kẹ́ tó lọ nọ́mbà tìbí. Adániwáyé ló mọ ohun tẹ́yìn náà mi sọ̀kan. Ṣojú lásán lẹ máa fi ń gba ọkọ ni. Ẹ dẹ̀ advice ẹni yìí báyìí. Advice ẹ̀. Nígbà tó bá wá máa tán tí àwọn agbọ̀ràn dùn, àwọn tó gbọ́rọ̀ ọlọ́rọ̀ sílẹ̀ àbí tó gbọ́rọ̀ ọlọ́rọ̀ sórí tó fa tiwọn lọ́wọ́ tán bá wá dákẹ́. Àwa di ilé ò gbà, orí social media ò gbà. Torí ńgbà tó bá yá èébú àlọ́ tó jẹ́ táwọn nígbà tó bá wá ń bọ̀ á di tànà rẹ̀. Wàláì làzim. Every battle won on social media is a battle lost in the real life. It's a battle lost in reality. Number 4. All these comments of likes, share, kìnìkan yìí kò gbé yín ró. Mo mọ̀ pé àwọn kan máa play emotional game. Gbàdúrà kọ́ mú ẹ rírú ẹ̀. Ṣọ́rẹ́ ó easy kó ti sacrifice pẹ̀lú ọkọ kóbìnrin kan wá lóun fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Ṣẹ́yìn òró ni wípé olórí burúkú ọkùnrin ni obìnrin ò fẹ́
bá ṣe. Tí ọmọ mi bá máa jẹ́ ìyálé ilé fún ọkùnrin tó níláárí, tó lálùbáríkà, tó jẹun tó wà nílẹ̀ tó pín. Ó ṣe jẹ́ bí pínpín. Ẹ dúró ná. Ó ṣe jẹ́ bí pínpín lẹ́yìn máa ń fẹ́ wọ̀. Ó ṣe jẹ́ bí tẹ́rù bá ti sọ̀ kalẹ̀ tí nǹkan ti sọ̀ lẹ́yìn máa ń fẹ́ wọ̀, lẹ́yìn máa ń fẹ́ kéèyàn ẹlòmíì náà tún wọ̀. Ẹ ṣe lọ mú ìyí tí ò tí ì tó pín kẹ́ ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹnì ṣó. Ju kí ọmọ mi kó lọ jẹ́ first wife olórí burúkú ẹni àìjírí ọkùnrin, oníṣẹ́, oníyà. Ṣé ẹ gbọ́? Ayé tó tó mójúbà o, mójúbà ọmọ aráyé. Ayé tó tó mójúbà o, mójúbà ẹ̀yin ọmọ adáríhun. Bó bá ń dára fún ẹ, wọ́n á máa gbìmọ̀ tẹ̀. Kí ló lè fa làlà kókó kẹ̀kẹ́? Àǹtí, ẹ̀yin gangan amọ́niṣe ni. Ẹ gbọ́ ni, ó bẹ́tà kí ọmọ àwọn kó ṣe ìyálé ìyàwó kan fẹ́ lé ẹ ti mọ̀ kan fẹ́ ohun bó ṣe fẹ́ mẹ́sì léèyàn kí nǹkan tó wà lẹ̀ kó tó pín dàn kí ọmọ àwọn jẹ́ first wife lọ́dọ̀ oníṣẹ́ aláwìn oníràkàtìà ẹni kò ní nǹkan kan ẹni kò tí ì sọ bọ́bọ̀ fún ṣé pé ẹ mọ bílíọ̀nù láṣẹ dùn kí ló dé tí àwọn ọmọ tí yín ò ṣe lè bá ọkọ jìyà kóun náà build ọkọ ẹ̀ kó tiraka pẹ̀lú ọkọ ẹ̀ kó ṣe gbogbo nǹkan kó ṣe pẹ̀lú ọkọ ẹ̀ kọ́kọ́ yẹn wá dókè tán kó wá máa wá ṣànlẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ kọ́kọ́ láàmì ìmọ̀ ní gbàsì ìgbà tó bá yẹ kóun máa jèrè ọkọ kọ́kọ́ fẹ́ gbá ẹ wá mọ̀ bó ṣe ń rí lára. ẹni tí màá tún máa gbóúnjẹ ránṣẹ́ sí ṣé ẹ gbọ́ tó bá máa jẹ́ ìyálé nínú ilé ọkùnrin tó jẹ́ wípé bó fẹ́ mẹ́wàá ohun tó wà nílẹ̀ tó pín. ṣé ẹ gbọ́ ṣe jẹ́ pé tó pín ó ṣe jẹ́ tó pín ni ó ṣe jẹ́ tó ṣe mú ìtí ò tó pín gbogbo wa lálẹ́ ó ṣe jẹ́ kó tó pín jẹ́ kó rí ẹ pé nẹ́tíwọ̀kì ó ṣe jẹ́ wípé kí gbogbo oh god nẹ́tíwọ̀kì ti jẹ́ kó lọ sorry ẹ jẹ́ ń tún gbé mò ń bọ̀ ó ṣe jẹ́ wípé kí gbogbo ẹ̀ máa tó pín ni ẹ̀yin ò ṣe ní kí ó lọ bẹ̀rẹ̀ níbi tí nǹkan kan ò ti ṣe pín tó jẹ́ wípé wọ́n á ṣẹ̀ṣẹ̀ jíjọ bẹ̀rẹ̀. kí ló dé tí mi ní ṣàmì. abẹ́rọ̀ lọ́rùn. àdúrà kan lèmi náà fẹ́ gbà fún yín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń torí wípé wọ́n fẹ́ yàwó léyìn àbí ẹ walk away from a marriage. ẹ wọ́n fẹ́ báyé ọkùnrin yẹn jẹ́. àwọn tó bá ń kékeré kìíní yẹn náà ló máa sọ̀rọ̀ báyìí. àdúrà yìí ni mo fẹ́ gbà fún yín. ọmọ yín á lówó ọmọ yín ọkùnrin á lówó ọmọ yín ọkùnrin á lọ́lá ọmọ yín ọkùnrin á lálùbáríkà àmọ́ obìnrin tó máa ṣe ìlọ́po mẹ́wàá tẹ́ ń ṣe fún ọkọ tiyín lórí social media tẹ́ ẹ sọ èèyàn dáadáa tẹ́ ẹ sọ di èèyàn pẹ́pẹ́pẹ́ lórí social media irú obìnrin bíi tiyín báyìí lọ́nà máa jogún fún ọmọ yín ọkùnrin tó jẹ́ wípé ọmọ yín náà á wá wò pé owó dé òun fẹ́ níyàwó kejì àbí tó sì máa ṣe ṣiṣẹ́ ní sáìtì àbí tó máa ṣe fóbìnrin lójú gbogbo ìlọ́po mẹ́wàá tẹ́ ẹ̀ fojú ọkọ yín rí wọn á fojú gbogbo ọmọ yín ọkùnrin náà rí tẹ́ ẹ̀ bá ti lè ṣàmú ẹ̀rọ olókè tó sọ̀kẹ́ tó tọwọ́ bọ̀ ní onílé Adekaz ó ti ṣàwọn kan bẹ́ẹ̀ rí ara ni wọ́n dálé ẹ fi ọgbọ́n ṣe nítorí ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó bá fi ọgbọ́n ṣe ẹ lè sọ wípé kí ọkọ yín má wá síbi birthday yín you have every right to say ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ẹ tó bẹ́ẹ̀ láti sọ wípé kó má yọjú níbi ìgbéyàwó àwọn ọmọ ẹ̀ ẹ lè sọ wípé kó má yọjú níbi tí àwọn ọmọ ẹ̀ ti ṣòye níwọ̀n ìgbà tó sì ń ṣe ẹ̀tọ́ tó ń ṣe ojúṣe lórí ọmọ ẹ̀ àbẹ́ ẹ̀ mọ̀ ni báńdé tí yín ni ò ní dé ẹ lè dá dúró wípé lọ́jọ́ ìgbéyàwó ọmọ ẹ̀ kò ní jókòó ṣe bàbá ọmọ so ẹ rò dáadáa ẹ rò dáadáa ilé ẹni láti jẹ èkúté onídodo gbogbo àwọn tá ẹ gbé ṣánrán tó bá dẹ̀ jẹ́yìn náà lẹ gbé ṣẹ́rán wọn tí wọ́n ń jíṣẹ́ ọ̀ràn ẹ pa wọ́n lẹ́nu mọ́ sí ilé ẹlòmíì burú jù báyìí lọ polygyny ò ṣẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó gbọ́kọ èèyàn kan níbì kan ọ̀rẹ́ yín ni ó gbọ́ kan yín
gbogbo wa la mọ̀ pé kì í ṣọ̀rẹ́ yín o gbogbo wa la mọ̀ àwọn blogger kan fi yẹn kún ni o kọ́nà dáríjì gbogbo ẹni tí ò mọ̀ nípa ọ̀rọ̀ yìí ẹ lè sọ wípé ò ṣe ní sọ bẹ́ẹ̀ mo ti sọ fún yín proudly Gbokogboko lèmi number 3 ní mímì tẹ̀ kì í ṣe number 2 àmọ́ ìyàtọ̀ tó wà nínú ilé tèmi àti ti ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ni wípé àwọn ìyáálé tèmi wọ́n ń ṣe olórí burúkú ẹ̀dá wọ́n ń ṣàpọ̀kọjáde. àwọn náà jẹ́ sára ni ẹ ti bà tí wọ́n jẹ́ ẹ ti kan wọ́n ní omi inú lára wọ́n ti mọ̀ ọ́ sára bóyá torí pé wọn ò jẹ́ni tó jẹ́ social media kìíní ni ẹ ti kàn wọ́n ní egungun ẹ ti kàn wọ́n ní oró ṣé ẹ rálá kọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ ọkọ yín kọ́kọ́ fẹ́ yẹn nígbà tó fẹ́ mí le tó fẹ́ ètò tẹ̀lé lé adùn ìyálé yẹn adùn bóyá àwọn ìyá wa ìgbà yẹn ṣe ni wọn àwọn 18th century ni wọn adùn wọn wọnú egungun wọn á jà wọn á ṣe bóyá wọn ṣe lókì wọn wà lókì wọn dẹ̀ ń wọkọ yẹn pé ókè nígbà tó fẹ́ mí le màmá yẹn èyí tó kọ́kọ́ fẹ́ lè yẹn á máa ṣe gàràgàrà á máa ṣe gàlègàlè á máa ṣe gbọ̀gbọ̀gbọ̀ ṣùgbọ́n èyí tí wọ́n fẹ́ lè yẹn tí wọ́n ẹlẹ́ẹ̀kejì yẹn ṣé mọ̀ pé kò pọ̀jọ́ kò pé kò ó lè má pọ̀dún 5 ó lè má pọ̀dún 10 ó lè má pọ̀dún mélòó kan ẹ̀yin náà rápáláwọ̀ ọbẹ̀ torí pé nǹkan tó wà ńlẹ̀ ṣe é pín ó tó pín ẹ̀yin náà yọjú sí ẹni tí wọ́n fẹ́ yín lé ẹni tẹ́ ẹ lọ gùn ìyẹn náà á mọ̀ sára ṣé ẹ rí first wife á wá ṣe báyìí á máa wá wọ ẹlẹ́yà gbogbo yín ẹ wá expect kò sọ̀rọ̀ torí pé ẹ ti finá jó lákọ̀ọ́kọ́ ó ti jẹ́ sára ó ti mọ bó ṣe ń rí lára ó fi aya kó àwọn ọmọ aya sàwọn ọmọ ẹ̀dọ́kọ ṣé ẹ rí number 2 number 3 bóyá yìí náà tún ṣe máa gbà number 4 ìyálé á máa wá wò yín báyìí á máa wá wò ẹlẹ́yà yín á máa wò òṣì tẹ́ ń ṣe àtọkọ àti gbogbo yín pé ẹ máa fúnra yín lé èèwọ̀ jẹ ni ẹ máa para yín gbẹ̀yìn ni nítorí wípé òun ló dẹlẹ̀ fún yín ẹ ní nǹkan tó wà ńlẹ̀ ṣe pín àbí nǹkan tó wà ńlẹ̀ tó pín lẹ̀ ṣe lọ́bẹ̀ nǹkan tó pín ìyálé ló mọ ohun tó ṣe débẹ̀ kó tó fi tó pín o tẹ́ ẹ bá bi ọ̀pọ̀lọpọ̀ obìnrin ìyálé mi tẹ́ ẹ bá mọ nǹkan tí ẹlòmíì máa ń fojú wì tẹ́ ẹ bá mọ bẹ́ẹ̀ ẹlòmíì nígbà igi lẹ́yìn ọgbà ọkọ ẹ̀ ẹlòmíì ìyàwó lé mi first wife mi òun ní igi lẹ́yìn ọgbà ọkọ ẹ̀ bí ò sóhun kò sọkọ ṣùgbọ́n tí gbogbo ẹ̀ bá ti rọ̀ṣọ̀ mi tán tí gbogbo ẹ̀ bá ti sọ̀bọ̀bọ̀ tán tó ti mú yes ẹ máa wá nọ́ọ̀sì olórí burúkú bọ̀ nǹkan ẹ máa nọ́ọ̀sì òfò yín bọ̀ ẹ ṣe orí burúkú tẹ́ ẹ lè gbé sílé ọkọ àárọ̀ yín kẹjọ máa bára yín pò kẹjọ mókè ẹ máa wá nà bọ̀ wá sí ọ̀dọ̀ ẹni tó ti ṣe bẹ́ẹ̀ tiẹ̀ tán tó ti jiná àsìkò tó yẹ kó bẹ̀rẹ̀ sí ní máa gbádùn ọkọ títí ẹ̀ ẹ̀yìn àgbẹ̀sẹ̀ olórí burúkú wá ẹ̀ ní gbé wá bẹ́ẹ̀ lọ́tọ̀ o ẹ̀ ní gbé wá natural gbígbé wá o pé ẹ kò gbé wá ẹ máa gbé wá tóògùn ni torí ẹ máa ti ń tojú bọ̀bọ̀kúbọ̀ ẹ ní gbé wá ní pé jẹ́ kí n kàn gbé wá ẹ mo kàn fẹ́ ni ẹ máa gbé èṣù máa wà ní àyà yín ẹ máa ṣe débi wípé tó o bá sún wàá dìde ni nǹkan tẹ́ máa ṣe nìyẹn a ti rírú ẹ̀ rí ẹ máa mi inú ilé yẹn lògbò tíyàwó yẹn ò bá strong ìyálé yẹn ò bá strong ẹ gba ẹ̀mí lẹ́nu ẹ̀ abẹ́ ya wèrè àbò lórí burúkú ni yín abẹ́ ṣí èrè ni tíyàwó àkọ́kọ́ tí ò bá strong ẹ gba kò sí nǹkan tẹ́ ẹ̀ ní ṣe ẹ lòmí àtúnrán àṣàṣì síyàwó nulẹ̀ torí pé ẹ fẹ́ gba ọkọ ẹ̀ ẹni ó tó pín ẹ̀yin ò ṣe lọ mú wèrè ní títì kẹ bá wèrè join hand together kẹ jọ ṣe kó mú yes ẹ ní ṣe èyí tó ti sọ̀tọ̀ bọ̀ tí gbogbo ẹ ti rọ̀ṣọ̀ mi tó ti tó pín òun lójú yín máa ṣe kò sínú ẹ̀bí olórí burúkú òun lójú yín máa ṣe bí ojú ìgbín bí ìgbà tí òkété tó bá ń yọ nínú kíní ẹ̀rọ tó ń wò ké tó ó bẹ̀ lójú yín máa ràn mọ́
ẹ wá ṣetán ẹ wá níyàwó ilé yẹn ò dání ìyàwó yẹn ẹni yẹn á wá di ọ̀tá ọkọ ẹ̀ epo ẹ̀gúsí àwa dohun àjírí fọkọ torí ẹ ti ṣiṣẹ́ láàbù sọ́kọ lára abẹ́yìn náà kọ́ ni ẹ̀yin olórí burúkú láàrí ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé first wife lẹ ti sọdọ̀ lórí burúkú lẹ ti sọ di ẹni wèrè ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé ẹlòmíì ti wà depressed ẹlòmíì ṣiṣẹ́ ojú ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ti dá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò fẹ́ ẹ̀ pọ̀ kọ́ mọ́ at the end of the day tán bá ṣe tán ẹ máa sọ fún wọn pé wọn kò rí títàn meet of standard mi kò ṣe kinní kan ni ìgbà yẹn lẹ máa sọ fún wọn pé ó rí bó ṣe rí ṣùgbọ́n nígbà tó ń bá yín jìyà tó ń fi gbogbo agbára tó ń fi gbogbo láńláì tó fi ń support ọkọ ẹ̀ pé no we must make it we are going to make it a máa débẹ̀ sẹ́ ọkọ mi má wọrí mo nígbàgbọ́ nínú ẹ yẹ ká ṣe báyìí ó yá ijó àdúrà ijó owó ijó kókó owó tiẹ̀ kó dà pọ̀ mọ́tọ́kọ́ ó yá jẹ́ ká tún lọ ṣe nǹkan tó tún kàn ó yá kí lè olórí burúkú yín ò ní sí ń bẹ̀ ẹ ti háìdì síbì kan ẹ ti jìnnú ayé olórí burúkú ni yín ẹ ní yọjú ṣùgbọ́n kété tí ọbẹ̀ bá sọ tó bá ti tó pín ẹ máa jáde ní kọ̀ọ̀kan ní káyè yàlákùyà yín orí yín burú ẹ̀yin lẹ máa ń balẹ̀ jẹ́ ẹ máa sọ àwọn bàbá wọn ẹ máa sọ wọ́n dọ̀tá ara wọn á ti rí dáadáa ẹ nílẹ̀ ní pààyàn ẹ máa sọ bàbá tó nífẹ̀ẹ́ ọmọ ẹ máa kẹ̀yìn wọn síra wọn ni nígbà tẹ́ bá wà lọ́nà yẹn inú ilé yẹn ò ní gba first wife inú ilé yẹn máa gbóná ritiriti ni because first wife yẹn kò ní jẹ́ nǹkan tí ó máa rùn sí ọkọ ẹ̀ ni nígbà tó wó bá ti dé tán everything ti wà okay first wife ò ní dá mọ́ tó bá yẹ pé máa ń gbẹ́sẹ̀ báyìí tẹ́lẹ̀ tọ́jọ́ ń fìfẹ́ ṣe tọ́jọ́ ń rẹ́rìn síra wọn tó bá gbé ẹsẹ̀ wọn máa gbọ́ èwo lẹ́sẹ̀ olórí burúkú tó wá èwo lọ ṣì gan ó máa irritate ẹ̀ ni nítorí pé ẹ̀yin kan ti wà níbì kan ẹ believe wípé ẹ̀yin fún ọkọ ní sùúrù ẹ̀yin fún ọkọ ní peace of mind ọkọ kọ́kọ́ ẹ̀ fún ní peace of mind torí ohun tójú yín ti rí ni peace of mind olórí burúkú olè ń fọkọ ẹ fún ọkọ ní peace of mind nínú marriage ó máa ń da kéèyàn fẹ́ ọ̀rẹ́ ẹ lè ṣeré ẹ sọ̀rọ̀ ẹ ṣe nǹkan tí ẹ kà kún ẹ máa jọ bára yín ṣeré lóríṣiríṣi kété tí ọkọ bá ti tagẹ̀ ẹsẹ̀ àgẹ̀rẹ̀ síta tó ti tagẹ̀ ẹsẹ̀ àgẹ̀rẹ̀ síta tó ti lọ bá ẹlòmíì wàhálà ti wọlé ihun tó wọn àtìyàwó ẹ má jọ fi ń ṣeré ọkọ á máa count ẹ fún á máa yọ ẹ̀ṣẹ̀ á máa yọgbá bó ṣe lè á máa rí excuse á máa yọ ẹ̀ṣẹ̀ díẹ̀díẹ̀ fún torí pé lórí burúkú yín ti wà ń ta ẹ wá lẹ́yìn tẹ́ ẹ wà ń ta ń fi ọkàn ọkọ balẹ̀ ibo lẹ ti bá fi ọkàn ọkọ balẹ̀ ṣọkọ tó jẹ́ pé ẹ ti gbéṣù mí pé ẹ fẹ́ gbà á wèrè ara yín ọ̀pọ̀lọpọ̀ yín ló máa mórúkọ lọ́dọ̀ bàbá aláwo àáfà pásítọ̀ ọkọ mi ló gbà ó àwọn ọkọ mi ní o ẹ ní sọ fún wọn pé ẹ fẹ́ gba ọkọ ọlọ́kọ ni ẹ ní sọ fún wọn pé ẹ fẹ́ dalé onílé rú ni ẹ ti bí sun ẹ ti bí wàlẹ̀ síbi tẹ́ ẹ bá ti ń bọ̀ kiri gbogbo àṣìṣe yín ibi tẹ́ ẹ bá ti ṣe mistake ẹ wá kó papọ̀ tẹ́ ẹ bá ti wá rí ibi tọ́bẹ̀ ti gbé dùn ẹ wá ṣa gbogbo mistake yín yẹn ẹ wá lẹ correct ẹ wá lẹ́yìn fún máa yẹn ní sùúrù ẹ ń fún nífọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ olórí burúkú lẹ fún abẹ́fẹ́ wọlé gbogbo ọkọ náà máa wá sọ àwọn nǹkan oríṣiríṣi nǹkan tí ò kí ń rí lára ìyàwó ẹ̀ tó jẹ́ tí ò ń ṣẹ̀ṣẹ̀ á máa wá sọ weaking point á máa sọ ibẹ̀ lẹ́yìn máa bá wọlé ibẹ̀ lẹ máa wá hámà bóyá ìyàwó ẹ̀ máa ń ṣe kinní kan ni bóyá ọ̀ní òfìlẹ̀ jàre kinní kan kankan ẹ̀rìn sọ́kò ń bínú tẹ́lẹ̀ tẹ́yìn bá gbọ́ kò ń ṣe pé ẹ̀ dá o ẹ̀yin náà dẹ̀ pé o wèrè níyìn o ṣùgbọ́n bẹ́ẹ̀ lẹ́yìn ti máa wá ṣe kíni lẹ́yìn á máa wá lókì ẹ wá ní ẹni tó wà ń ta fún ọkọ ní peace kò ní dá fún yín èwo ni peace tẹ fọkọ ẹ fún ọkọ ní peace torí tó bá jẹ́ pé yín gan mọkọ fún peace ẹ gbọ́dọ̀ kó lé ọkọ àkọ́kọ́ ọkọ wo lẹ fún peace ọkọ wo lẹ múnú ẹ̀dùn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni ọmọ ṣe ẹ gbọ́dọ̀ kúrò nílé ọkọ àkọ́kọ́ dèpòdèpò ẹ lọ ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin ẹ fọkàn peace nígbà tẹ́ bá ti yíká gbogbo àdúgbò tẹ́ ti yíká gbogbo ìgbèríko tẹ́ ti yíká gbogbo community tẹ́ ti spread ẹ̀ káàkiri ẹ wá kó gbogbo àṣìṣe yín papọ̀ ẹ wá kù ẹ jókòó ibo mo ti ṣe tó ti wrong ibo mo ti gbà pálẹ̀ pé mo ní sùúrù fún un
Láńre nígbà tí mo kọ́kọ́ fẹ́ Láńre ni aspect yìí mọ̀ pé mo burú Láńre ò burú lápá àbí ìbàdàn ti ṣe sùúrù o ìgbà mo fẹ́ bàbá Ṣúkúrà ìbàdàn ti ṣe sùúrù fún ó máa ń nà mí ní ìbàdàn ti ṣe sùúrù o eléyìí ò tẹ̀ kí n nà mí bọ́ ó máa ń insult eléyìí tẹ̀ jù dáa ó máa ẹ̀ wá kó gbogbo ẹ̀ papọ̀ nígbà tẹ́ bá wá rí ibi tọ́bẹ̀ ti sọ̀wọ́ bọ̀ ẹ wá lo gbogbo ẹ̀ sùúrù olórí burúkú tẹ́ẹ̀ní tó jẹ́ pé yín go lè maintain ilé ọkọ yín àkọ́kọ́ maintain ìkejì maintain ìkẹta lè fi dúró ń bẹ̀ wá lẹ́ẹ̀tì ní sùúrù ẹ̀yin ti dà ẹ̀yin ti ṣe tó bá yẹ pé dá ni kí ló ń mú yín kiri wá dálé wọn rú ọkọ a máa wá rí yín bíi pé yín ni angel ẹ̀yin ni saint lẹ́yìn ọmọ mo ti nìkan tó jẹ́ pé ọmọ 5 olórí burúkú ni wọ́n ọmọ 5 ọlọ́mọ 5 ló tún lọ gbé ó fi ìyàwó àtọmọlẹ̀ ó lọ gbọ́ lọ́mọ 5 nísìnyí láyìí ló ní igbe ní ọgbẹ́ ọkàn ẹjọ́ nígbà tó ọlọ́mọ 5 yẹn tó bá jẹ́ ọlọ́mọ 5 yẹn tó bímọ kiri o tó bá jẹ́ pé ó mọ̀ ṣe náà ni kí ló dé tí ò dúró nílé àwọn bàbá ọmọ yẹn ṣùgbọ́n gbà tó ti wá rí wọ tó ti rí bí ọbẹ̀ gbẹ́dùn aya mú gbogbo ẹ̀ mọ́ ògùn mọ́ gbá máa wò aya kó gbogbo ẹ̀ papọ̀ a máa wá ṣe jẹ́jẹ́ ẹ máa wá dá ó fún mi ní peace ó fún mi ní fọkànbalẹ̀ ó fún mi nígbà tó bá jẹ́ pé Mercy ń fún ọkọ ní fọkànbalẹ̀ ló ń fún peace ló ń fún gbogbo ẹ̀ gbogbo bó ṣe ń ṣe Adekaz tó ń ṣe pẹ́pẹ́ dẹ̀mù yìí fún ìyàwó ẹ̀ tó ṣe ń ṣe gbogbo ẹ̀ yìí tó bá jẹ́ pé lóòótọ́ ni Mercy ló ń ṣe gbogbo ẹ̀ fún ọkọ lóníwà yìí lọ́wọ́ kò yẹ kó wọn àtọpọ̀ ẹ̀já tó bá jẹ́ ó yẹ kó máa ṣẹ́tù ẹ̀ ni tó bá jẹ́ gbogbo eléyìí o lóyún tó ń ṣe náà ni kò yẹ kó kò ní ẹ̀rọ ẹ̀ láyé ẹnì ṣó. wọ́n ń wùwà kàkàkì má jẹ ṣèṣe àfi ṣàwàdà náà kì í ṣe pé ó easy fáwọn náà àmọ́ inú ilé wa la ti ń jẹ èkúté onídòdó. ṣé ẹ ti gbọ́. madamade. ṣé ẹ gbọ́ wọ́n ní kò ń ṣe pé ó easy fún àwọn ìyálé àwọn náà ṣùgbọ́n inú ilé wọn ni wọ́n ti ń jẹ èkúté onídòdó bóyá àwọn ìyálé yẹn wọn ò kì í ṣe ẹni tó jẹ́ social media person wọ́n máa jẹ́ sára ni kí ló ń jẹ́ pé wọn ò jẹ́ sára ṣebí torí wípé àwọn méjèèjì jẹ́ni tó jẹ́ social media person ni ó ṣe ń ràn ní òtán tó bá jẹ́ pé bóyá first wife ò jẹ́ni tó jẹ́ téèyàn ò tiẹ̀ mọ̀ rí tí ò dẹ̀ ṣe ni téèyàn mọ̀ ṣe mọ̀ pé Mercy á máa jẹ lọ tó bá yẹ pé Mercy náà ni òṣèni tán tiẹ̀ mọ̀ àtọ́ nǹkan kó bóyá jẹ́ pé kan nínú wọn àbí bóyá wọn tiẹ̀ ṣe àwọn méjèèjì ẹ mọ̀ pé èèyàn ò ní mọ̀ bọ̀ torí pé àwọn méjèèjì jẹ́ igi àràbà àwọn méjèèjì brand gidi ni wọ́n àwọn méjèèjì jẹ́ igba ojúmọ́ so wọ́n jọ like kò sí ní bọ́ọ̀ ṣe níjọ ta síra wọn ẹ kalẹ́ Prince kò sí nísìnyẹ ní èkúté inú ilé yín lẹ ti ń jèkúté onídodo ṣùgbọ́n àwọn ìyàwó yín náà mọ̀ sára àwọn ìyálé wọn mọ̀ sára wọ́n sì sára. ẹ jẹ òkúté onídodo nínú ilé yín tọjà bá dá tán pàtẹpàtẹ ló ń kù ṣé ẹ dẹ̀ wá rí tí gbogbo bloggers ń ṣe yìí ẹni tó máa fẹ́yàwó kejì lénìí tí ojúmọ́ yìí Ọlọ́run á fẹ́ the only thing ni wípé ẹ kàn train àwọn second wife yẹn to become ọgbà wèrè táwọn gan wá sign tán táwọn gan wá wò wípé gbogbo bẹ́ẹ̀ bá ṣe gbé wá second wife tí ò bá dẹ̀ ti fún yín lésì. kò sí second wife tí ìyálé máa sọ pé òun kọ́ pé kó di ọ̀gbà mo disagree pẹ̀lú ọ̀rọ̀ yẹn because number 1 ìwọ tó o mọ̀ pé ẹni yìí ti lọ́kọ mi ì sẹ́ni tíyàwó ẹ̀ ti kú o mi ì sọ ẹni tó jẹ́ pé ṣé ẹ rí nǹkan tó ń du woman yìí gangan first wife yìí nǹkan tó ń dùn wọ́n jọ̀rẹ́ wọn ò jọ̀rẹ́ I don't want to know wọn ò ṣọ̀rẹ́ lẹ́kìn ok wọn ò ṣọ̀rẹ́ ṣùgbọ́n bí wọn ò ṣe ṣọ̀rẹ́ tó at least wọ́n ti jọ ní ẹ̀káńtà kankan ti jọ gbé wọn pọ̀ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta bóyá Mercy gan bóyá ó ti lọ sọ́dọ̀ bóyá gbà tó lọ London bóyá ó ti dé sílé wọn rí I think I heard something like that wọ́n ń ṣọ̀rẹ́ wọ́n ti jọ pàdé ń patiri wọ́n ń ṣọ̀rẹ́ ọkọ ẹ̀ promoter ni ó dẹ̀ mọ̀ pé ok at least gbà kó tó di pé gbogbo ẹ̀ máa di iṣu atayanyan báyìí ọkọ máa sọ most of the things tí wọ́n yàwó náà àwọn iṣẹ́ tí mo gbà lọ́fíìsì lé ní ẹnìkan náà gbogbo ní family ló ti ń ṣẹlẹ̀ bí ò tiẹ̀ sọ gbogbo ẹ̀
Mercy Aigbe náà tiẹ̀ láwọn iṣẹ́ kan tó àṣìṣe lọ́wọ́ kíní kan fẹ́ kí n promote ọjà ìyàwó àti máa gbọ́ àbírọ̀ ni ẹgbẹ́ bá mi comment ṣé bẹ́ẹ̀ ni ìyàwó ò ní máa mọ̀ sí nínú àwọn iṣẹ́ tó máa promote kò possible á ti máa gbọ́ orúkọ ẹni yẹn 1 or 2 pictures tó wà ń ta bóyá 2 àbí 3 tó wà ń ta tí wọ́n ṣàdìjọ yà ìkan wà tí woman yìí àti woman yìí àti Mercy jọyà ìkan wà tó jẹ́ family picture ìkan wà náà tó yẹ pé woman yìí aṣọ ọ̀tọ̀ náà ni wọ́n wọ̀ at least wọn kì í ṣọ̀rẹ́ o ṣùgbọ́n like on 1 or 2 occasions wọ́n ti jìjọ ya picture wọ́n ti mọra wọn náà nìyẹn wọ́n ti mọra wọn náà nìyẹn kò dìgbà tá a bá jọ̀rẹ́ ká tó jókòó gbà mọ́ra wa lórí o ti mọ̀ mí Mercy ti mọ̀ pé ìyàwó ẹni yìí ni ìyàwó Adekaz ni ó ti mọ̀ wọ́n dìjọ ya picture papọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tí ọkọ Mercy náà dìjọ jà nígbà yẹn ọkọ Mercy sọ wípé ọ̀rọ̀ máa yìí ló ti bẹ̀rẹ̀ sí ní da marriage ọ̀wọ́n rú tẹ́ ẹ̀ bá gbàgbé o máa yẹn kọ sí orí kìíní ẹ̀gbà yẹn pé this particular Adekaz ló ti ọ̀rọ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sí ní da family àwọn rú tó fi di iṣu ayaka yanyan pé òun ò tiẹ̀ lè sọ gan pé àfàìmọ̀ kó má jẹ́ Adekaz ló ní ọmọ yẹn according to kan tó ń kọ nígbà yẹn èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o pé ni ó ní ọmọ ọkùnrin yẹn ṣé ẹ gbàgbé wípé woman yìí náà sọ wípé láti ìgbà báyìí ni wàhálà Mercy ti bẹ̀rẹ̀ kó tó di wípé wọ́n ṣe wọ́n sójú gbangba ṣe rò bóyá wọ́n ti ní máa jà nínú ni wọ́n á ti jà kí ló pàwọ́ àti ẹ̀pọ̀ kí ló ṣe á ti máa pè ní gbogbo gbà woman yìí àti rí so many things tó ti máa bọ́ pọ̀ ẹ̀jà á ti rí so many things tí wọ́n dẹ̀ máa kọ̀ tán ní stop ṣé ẹ rí àgbà àwọn gbọkọgbọkọ dọ́kọgbà tán bá fẹ́ wá ṣiṣẹ́ láàbù wọn kì í gbójú lásán wá o gbogbo èyí tí àǹtí Mewolaka àbí Mewolaka ń sọ yìí they no dey bring ojú lásán come to this kini o never wọ́n ti máa gbé ọ̀gá yẹn sí orí wọn ìwọ tó ó dàbí pé o fẹ́ lọ jalè o fẹ́ lọ kọ́ ilé onílé o ti máa dira ogun dání ó ti àìmọye ìgbà lọ ti máa sọ láàrin ara wọn àtọ̀rẹ́ wọn pé ìyálé mi ẹni ọwọ́ tó bá gbé wá ní o tó bá gbé kinní wá máa gbé fún tó bá gbé kinní wá máa gbé wọn á ti sọ tí ò bá sọ kankan lójú àbí tí ò bá sọ kan èrú màá yìí lójú wọn á ti sọ láàrin ara wọn á ṣàlọ́rẹ̀ẹ́ ọwọ́ tó bá gbé wá ní o kinní kan Mercy náà rí i pé nǹkan rọ̀ ṣọ̀mì Mercy wà òkè láyà rẹ̀ ṣùgbọ́n ó tún rí i pé nǹkan tún rọ̀ ṣọ̀mì kò ṣe mú ẹlòmíì ọkọ ẹ̀ ní this same particular ọ̀rọ̀ yìí ló fa wàhálà sínú márèèjì àwọn tí gbogbo ẹ̀ fi di ṣàkàyànyàn ọkọ Mercy sọ woman yìí náà dẹ̀ sọ the same thing the problem tí woman yìí ní pẹ̀lú Mercy kò ṣe pé bíyà ó fọ́kọ mi o àwọn èèyàn gẹ̀ẹ́tẹ̀ ó fọ́kọ mi yẹn kọ́ o ó dàbí bí èmi àti Sister Mary ṣe wà ń sìn ẹ jẹ́ kí n lo Sister Mary ó pè ọ̀rẹ́ lè ní àti Sister Mary àsúnmọ́ra wa ta ni mo lè lò náà ẹ jẹ́ kí n lo Mommy Lovett Mommy Lovett ò mọ́kọ mi bóyá on 1 or 2 occasion bóyá pàdé ń patí àbí nǹkan kan ó ṣàgbé wa pàdé pẹ̀lú ọkọ mi bóyá bí ẹ̀ẹ̀mejì ọ̀ ẹ̀ẹ̀mẹ́ta kan tarira ọkọ tí à ń ké ní kinní kan àjọsínà kinní kan for the first time tẹ kọ́kọ́ mọ̀ wípé ọkọ tí à ń ké ní ẹ ti mọra ọ̀rọ̀ yàn kọ́ ní kájọ ṣọ̀rẹ́ wọléwọ̀de Mọ́mí Stella Ìkàlẹ́mà ẹ kújọ́ mẹ́ta ọ̀rọ̀ yàn kọ́ ní kí àjọ ṣọ̀rẹ́ wọléwọ̀de for the fact tẹ kọ́kọ́ mọ̀ pé ọkọ lágbájá ni ẹ ti mọ̀ ọkọ mi ni ẹ jọ if I'm making sense ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi thumbs up. For the fact pé kọ́kọ́ mọ̀ wípé bàbá ya dọ́tọ̀ máa ṣáà kọ́kọ́ ríra tí gbogbo wọn máa ríra á ṣáà introduce ẹ̀ sí pé Mercy ọkọ mi ìyàwó mi nìyí Fúnṣọ́ ìyàwó mi ni mo bí Fúnṣọ́ sister Fúnṣọ́ Ìkàlẹ́ ẹ ká sọ kíní kan ó ti mọ̀ sára pọ́kọ ẹ̀ ìyàwó ẹ̀ ni kí ló lọ jókòó oko olóko jẹ fún nǹkan tó ń dùn woman yẹn ni mò ń sọ o
bóyá ẹlẹ́ẹ̀kejì máa ti mọ mi lọ́bẹ̀ tà tún pàdé pa àti ìpàdé yẹn or anywhere tẹ bá ti rọ́kọ mi ẹ máa mọ̀ pọ́kọ mi ni ẹ̀yin gan máa kí mo lè rọ́kọ T&K lẹ́ni o ẹ káàsán sà ẹ kìíní kan ẹ ti mọ̀ pọ́kọ mi ni ọ̀rọ̀ yọ̀kọ́ ni ká ṣọ̀rẹ́ àti ìṣọ̀rẹ́ o ṣùgbọ́n torí pé mi àti yín kàn mọ́ra tí ẹ dẹ̀ mọ ọkọ mi ọ̀ bóyá nísìn mo gbọ́ pé Sam Lovett fọ́kọ mi tẹ́ àkọ́jọ wà lọ́nláìn báyìí máa fáyà yín ẹ mọ̀ náà kò ṣe pé ó lẹ bọ́ọ̀lù mójú ẹ̀ lẹ bọ́ọ̀lù mójú ẹ̀ ẹgẹ́ ìtọ̀rọ̀ tí mò ń sọ ẹ jẹ́ wàá mọ̀ pé ọkọ ẹ̀ ní ẹ̀yà píṣọ̀ lákòókò ẹ̀yà píṣọ̀ lẹ́ẹ̀kejì ẹ̀yà píṣọ̀ lẹ́ẹ̀kẹta kì í ṣọ̀rẹ́ inú òsọ́pọ̀ rẹ̀ nìyẹn kì í ṣọ̀rẹ́ toró ṣọ̀rẹ́ ọ̀rọ̀ yàn kọ́ ni ká dọ̀rẹ́ kó tó jókòó mi gbà wọn kì í ṣọ̀rẹ́ ẹni tó wà níta ló máa ń mọ ìyálé yín tòótò ìyálé ò kì í mọ̀ wọ́n ọkọ á ti tùtùkùtù fún wọn torí pé ó fẹ́ dó ìwọ á ti bàyàwó jẹ́ á ti bàyálé jẹ́ for the fact pé kọ́kọ́ mọ̀ pé a kì í ṣọ̀rẹ́ ẹ̀bẹ̀ ti rí ọkọ mi rí bí ẹ̀mẹ́ta tó wá yẹ kó jẹ́ pé ibẹ̀ ni ojú yín máa wá ràn mọ́ problem tí ẹni yìí ní pẹ̀lú woman yìí nìyẹn kò kí ń ṣe pé ọkọ ẹ̀ fẹ́ yàwó kejì ní problem yìí like ẹni tí mo mọ̀ ṣé báyé ṣe yí náà lélẹ̀ ṣé pé closeness wọn ṣé pé mo gbéṣẹ́ fún ẹ mo gbéṣẹ́ like ẹni tó padà dànù lé mi rú a kò máa rò nínú brain ẹni àbí bóyá ó pe Messi wá ó invite Messi sí party àbí Messi invite ẹ àbí wọ́n pàdé níbì kan ní like Messi torí wípé ó jẹ́ ẹni tó mọ̀ torí wípé ó jẹ́ ẹni tó mọ̀ ló ṣe ń dùn ẹni yìí and ọtún wá fi ń rẹ́ lójú pé màá flaunt ẹ pa ni sẹ́ ohun tó ń dùn ẹni yìí nìyẹn fi flaunt yẹn ọ̀rẹ́ ṣé kò mọ̀ flaunt ni òun náà mọ̀ nǹkan ẹ̀ flaunt ẹ mọ̀ bóyá nígbà tó wọn àtẹni yìí gan jọ wà bóyá Adekaz ò láìkí flaunting bóyá kò láìkẹ̀ tó yẹ pé ìyàwó gan ó máa hùn láti máa flaunt ọkọ̀ ẹ̀kọ́ kan máa wà ṣáà pé no láìkí irú nǹkan báyìí olóbùkún làwọn ọkùnrin gbà mí ẹni ègún ni wọ́n ń gbà mí not all nǹkan tó o bá gbà pé kíyàwó ṣe yẹn ló máa lọ gbà níta. Ihun tó ń dùn arábìnrin yẹn nìyí ihun tó ń dùn nìyí. tẹ́ fà á bí kó já bí ẹran náà mọ̀ tí ò bá ti fún yín lésì tó bá jẹ́ ọkọ ẹ̀ àti ẹbí ọkọ ẹ̀ ló kọjú mọ́ she will always win over you. Èyí tó bá ti jẹ́ wípé gbogbo ẹni tó bá ń pè ní gbọkọgbọkọ ló fẹ́ fún lésì ló fẹ́ bájà nìkan lálù sí ṣùgbọ́n èyí tó gbọ́n tó wò báyìí tó jẹ́ kẹ́ ẹ máa wíìnì lórí social media àmọ́ tó ń jẹ́ kí Ọlọ́run fún ààyè gbà wọ́n nínú ilé á wò yín títí tẹ́ fi máa tira yín pa ni. Òótọ́ ọ̀rọ̀ èmi ni mo lè bá yín sọ nítorí wípé second wife àbí nítorí pé third wife ni mí mo mọ ohun tó pè mí ó dẹ̀ yé mi ju bó ṣe yí ẹ̀yin tẹ́ ń jowú láti bí ọdún kan tẹ́ ẹ̀ tí ì jẹ́ kó tán. Ṣé ẹ bínú àmọ̀ràn ni o mi ò bú yín o ṣe gbọ́ response tó ọkọ yín kọ báyìí gbogbo àwọn update tọkọ yín ṣe n tó bá mú ọkùnrin tó bá ti ń bọ́ sórí social media tó wá ń ṣàlàyé máa ó ti ń débí ọkùnrin ò ń ṣàlàyé ọkùnrin á máa wò wípé fílẹ̀ jẹ́ kó máa pariwo ẹ̀ èmi ni kò fèsì bò tó bá ti di pé ó ti ń ṣàlàyé tó náà ti ń dìbọ́ǹkì màdámù Ọlọ́run ò ní bayọ̀ yín jẹ́ ojú ò ní tì yín ẹ̀ ṣọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì ni ò kì í ṣàlàyé ṣùgbọ́n tó máa ti pàyàwó yẹn sára nínú ilé ìyàwó yẹn á ti di òkú láì ṣe kán tí ìgbésìn o ṣùgbọ́n òun gangan ti kú gbogbo ohun tó wúlò lára ẹ̀ ti kú. Ẹ sọ̀rọ̀ yín tán mo níbi tí mò ń lọ. Ọdún láyé ẹ fọgbọ́n ṣe ìbùkún ni fún ọmọ ọdún náà tó fọgbọ́n ṣe. Ẹ ṣe adviser. Ṣé ẹ bínú? Náà bínú.
mi ò dẹ̀ ní tìjú Mewolaka lórúkọ tèmi ẹ káàárọ̀ mà ẹ káàsán mà. Ẹ wá bá mi gbọ́ ilé yìí. Dádì ẹ ṣe sùúrù. Ẹ wá bá mi gbọ́ ilé. Ayé àwọn ọkùnrin kọ̀ọ̀kan ti discomero. Ayé àwọn ọkùnrin kọ̀ọ̀kan not all. Àwọn ọkùnrin kọ̀ọ̀kan ayé wọn ti polúkúmuṣu. Kí n tó lọ síbi báyìí. Àmì ẹ lọ́lọ́run wí, Ọlọ́run lè ṣe kinní kan, Ọlọ́run lè ṣe tó o bá ti lè ṣe déédéé, tó o bá ti lówó, tó o bá ti ṣe. Ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀ bá lówó ẹ̀ ní gbọ́ pé mẹ́ lọ́lọ́run wí. Ẹ wo àwọn bàbá Adébóyè tó bá fẹ́ 20 wọ́n ní owó ẹ̀ láti tọ́ wọn. Ẹ gbọ́ pé mẹ́ lọ́lọ́run wí. Ìyàwó kan ni. Bàbá Oyèdépò mélòó ló fẹ́? Ẹyọ kan ni. Ìgbà míì tọkùnrin tó o bá fẹ́ ní láárí tẹ́mi ẹ fẹ́ gùn. Ẹlòmíì àárí ojú á tún máa wá ìrújú kiri. Ìtò ní rìfáínárì yìí kí lorúkọ ẹ̀ náà? Ẹ jọ̀ọ́ ẹ yá mi lórúkọ máa yìí. Dangote. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mélòó ni Dangote fẹ́? Tó bá ń sọ nípa owó tí Dangote bá ní kóun fẹ́ ìyàwó 50 ó ní owó láti fi tọ́jú wọn. Nígbà tí Abíọ́lá kú, nígbà tó máa ka iye ọmọ Abíọ́lá 100 and something kíní kan mà ní wọ́n kà, bóyá 150 kíní kan àbí 1 something ṣáà ni. At the end wọn ò pín ogún. Wọ́n ní kí wọ́n tó pín ogún kan tó ṣe wọ́n gbọ́dọ̀ ṣe DNA test gbogbo ọmọ lẹ́yìn tàbí Abíọ́lá kó oníkálukú ń gbọ́mọ wá ẹni. Ìgbà tí wọ́n máa ṣe DNA test wọ́n máa ṣe everything tán gbogbo ọmọ Abíọ́lá já sí 50 kíní kan bóyá 52 ní ojúlówó ọmọ tó fi okó díẹ̀ bí wọ́n dẹ̀ gbé 1 something wá fún. Even Ọ̀tẹ́dọ́lá Michael Adenuga ṣe màmí. Àwọn tó ní owó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ tó jẹ́ pé wọ́n lè rí Adekaz ní sínú owó, wọ́n á dẹ̀ sọ Adekaz dowó, wọ́n á dẹ̀ máa rún jẹ. Wọ́n ò fẹ́ ìyọnu fúnra àwọn ẹyọ kan ni. Kí la Adekaz ní owó kíló ní? Owó kíló wà lọ́wọ́ Adekaz. Kí ni? Irú wọn lè máa rí tó jẹ́ pé afobìnrin gbéra, afobìnrin gara. Afobìnrin gbéra irú wọn. Bẹ́ẹ̀ ni màámi 50 kíní kan lọmọ Abíọ́lá padà já sí. Ẹ jọ̀ọ́ yíbo ni wọ́n ti rí àwọn olórí burúkú tó gbé oríṣiríṣi ọmọ wá àti tó gbé fún lójú ayé àti tí kò gbé fún lójú ayé. Ẹ jẹ́ lọ sínú voice note. Not voice note yàrá video. Ẹ dúró sá o, ẹ má continue. Mo tún dúpẹ́ fún wọn pé Ọlọ́run jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ gbé nípa ìyàwó tí Ọlọ́run fún mi. Because àtijọ́ tí mo ti pàdé ìyàwó mi ní láìfù mi títí bẹ́tà sí. Wà láyé tàlá mi ò sásọ̀tò. Adekaz ló ń sọ̀rọ̀ yìí o. Nípa àti ṣe àṣeyọrí nípa ìgbésí ayé mi nílùú yìí. Ọlọ́run jẹ́ kó support mi lọ́nà tó pọ̀ gan. Bóyá ìrìn àjò yẹn kò bá pẹ́ ju bí Ọlọ́run ṣe tètè dá mi lóhùn. Ọlọ́run ayé pé mo ní ìyàwó mi. Ọlọ́run jẹ́ kí ìrìn àjò mi láti jẹ́ kí àṣeyọrí mi kó yá. Ọlọ́run jẹ́ kó kópa tó nípa gan nípa ẹ̀. Láti ìgbà yẹn kò sí ààrẹ máa ń jẹ àjàmárì àmọ́ Ọlọ́run ṣe wá lọ́rọ̀ ara wa. Ọlọ́run dẹ̀ bless wa pẹ̀lú àwọn ọmọ náà. Alhamdulillah. I'm very sure nígbà táwọn àlẹ́ wa ní Nàìjíríà. Daddy Adekaz. Happy birthday to you, Mommy Nika Yoda. Wọ́n gbẹ́nu sọ̀rọ̀ kó dákẹ́jà rẹ̀ tí à ń ké. Kí ni máa interrupt? Mo bọ̀. Mọ́mí Fáṣakí ní 2001 ló sọ̀rọ̀ yìí o. 2001. Mi ti ẹ̀ mọ yẹ. Adekaz ló sọ̀rọ̀ yìí pé kọ́wọ́ bọ̀ wọ́n lẹ́nu o.
wọn ò mú igi kan fi fún wọn lọ́fun o, wọn ò ní sọ lọ́rùn yan o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìyàwó mi tó jẹ́ kí ìrìn àjò mi yá, ó jẹ́ kí àṣeyọrí mi yá nílùú òyìnbó. Bóyá tí n bá pàdé ẹ̀, ṣùgbọ́n bí mo ṣe pàdé ìyàwó mi, ẹ ṣàgbọ́, ó mì pé arábìnrin yìí ṣe gudugudu méje, yàyà mẹ́fà, ó dúró ti ọkọ ẹ̀ wá ní kó má bínú. Ṣé ẹ rí ẹni tá a nà lára ń ta, ẹ má jẹ́ ká tanra wa. Ẹni tá a bá nà lára máa ta. Nígbà tí Adekaz ní ìyàwó ẹ̀ yìí, ẹ jọ níbo ni Mercy wà? Ṣé Mercy ló ṣiṣẹ́ yẹn? Ẹ mọ̀ tó mọ̀ pé kí obìnrin kó sacrifice gbogbo life ẹ̀ fọ́kọ. Pé kí ọkọ yẹn kó lè làlùyọ, kó lè bẹ́gbẹ́ pé ká lè mókè, káwa náà wà òkè, káwọn ọmọ wa wà òkè, kóbìnrin máa put gbogbo effort ẹ̀. Tẹ́ bá rántí ní last year tọ́rọ̀ yìí bẹ̀rẹ̀. Tí Mercy lọ sílé Adekaz, ṣe rí pé woman yìí ń complain pé don't go to that house. It is my house. It's for my children. Woman yẹn ń complain tí Mercy ò gbọ́. Tẹ́ ẹ bá ní kí ṣe rí láàrin lọ́kọláya, obìnrin ló máa ń wà ní receiving end o, obìnrin dẹ̀ ló máa ń gbìn sínú marriage jù. Èmi ò sàwọn second wife, third wife, fifth wife tán wá jẹbẹ̀ o, tán wá tí nǹkan ti rọ̀ṣọ̀ mi bí àṣà mọ̀mí Mewolaka o, tí nǹkan ti tó pín o, èmi ò sọ yẹn o. Mò ń sọ̀rọ̀ nípa first wife. First wife ló máa ń fi àyà gbé nǹkan jù. Níbi tí ọkọ bá tó ti ṣe àṣeyọrí, ẹ lọ bìyàwó ẹ̀ léèrè. Mi sọkọ tí ò láṣeyọrí o, ìyí tó ní àṣeyọrí, tó làlùyọ, tó làmìlaka nínú ayé, ẹ lọ bìyàwó ẹ̀. Ó máa ń dùn èèyàn dénú egungun lẹ́yìn tó bá fi gbogbo ọjọ́ ayé ẹ̀ tó ṣiṣẹ́, tó ṣe wàhálà. Ìyí tí èèyàn máa ń kó sórí ọkọ, ọmọ, bó ṣe dúpẹ́ ọkọ láàlá. Tí ìjọ ní kankan gbà yẹn, ọkọ ní tó bá jẹ́ pé òun ò pàdé ẹ̀, ó possible kí àṣeyọrí yẹn má yá. Ṣùgbọ́n Ọlọ́run gbé òun pàdé ìyàwó òun, ó try má tútù play. Ó possible kẹ wá rí ọkùnrin yẹn lẹ́yìn tẹ́ ẹ bá ṣe gbogbo wàhálà yẹn tán, tó bá tó àsìkò, nǹkan yìí ó máa ń dùn mí gan ó máa ń dùn mí tí n bá gbọ́ pé tí n bá rí ọ̀pọ̀ gbọ́kọ̀ ọ̀yàn kan wá fìyà jẹ first wife yẹn àbí wọ́n ń ṣe bó ṣe wọ̀n, ó máa ń dùn mí torí mo ti witness something like that rí. Wọ́n máa ń ṣí ẹni yẹn bí kó kú ni. Wọn ò ní spear, wọn ò ní wò kó láwọn ọmọ, wọn ò ní ṣe níṣe pé kó dúró jẹun ọmọ, kó dúró ṣe ìyá àwọn ọmọ ẹ̀ torí pé wọ́n fẹ́ wọlé. Olórí burúkú ni wọ́n. Tógún ní ẹsẹ̀ wọn máa gùn ju ẹsẹ̀ first wife lọ. First wife mi àti rẹpẹtẹ ìgbà wọn àtọkọ ẹni kò sẹ́ni lékù sí ìdèpòdèpò kó máa léjò sí yàn, ó fi lè pọkọ mi ní. Ṣùgbọ́n àwọn olórí burúkú tó wà ń ta yìí, àwọn ibi tọ́bẹ̀ ti gbé dùn, àwọn ibi tó ti tó pín, wọn ò ní jẹ́ kéèyàn gbádùn ọkọ yàn. Obìnrin tó bá bá ọkọ ẹ̀ jìyà, àwọn nǹkan tá a dẹ̀ máa ń fara gbá nínú marriage ni. If I'm right, please comment. Ṣé rí àsìkò tí bóyá ọkọ yẹn ò tí ì lówó, ẹjọ́ bẹ̀rẹ̀ ilé ayé yẹn, ẹjọ́ ń ṣe díẹ̀ ẹjọ́ ìmí ò lè jẹ́ school ẹ ti máa bẹ̀rẹ̀, ẹ dẹ̀ máa ṣe díẹ̀ ẹjọ́ ń tiraka, ẹ má rí, ẹ bẹ̀rẹ̀ sí ní bímọ, everything wà okay. Ṣé rí ibi tá ẹ ti ń focus lọ́kọ pé obìnrin mi a máa ti kọ́kọ́ gbàgbé ara wa ná. You won't be able to take care of yourself. Tó bá yẹ pé rán ni ẹjọ́ ẹja mi sí o, tó bá yẹ pé mò ń ṣì yín lọ́nà, please comment. Ìmí a máa ti lose guard, àní tètè take care ara wa. All in the name of àbímọ fọ́kọ wa.
à ń put effort wa sínú ọkọ bóyá orí 100,000 àbórí 200,000 àbórí 1 million bóyá kó o ná 500,000 sáyé títí ẹ náà kó fi dé nǹkan mọ́lẹ̀ àbí kó o kọ́kọ́ a máa wò pé ṣe bọ́ ọkọ mi ni náà ọkọ mi ni tó bá da fún ada fẹ́mi náà tó máa fi ọkọ dẹ̀ ní àwọn ọkùnrin wọ́n ní bírèkì níyẹn ló dẹ́ tó bá ti sọ̀rọ̀ tútù fún wa a máa tètè sọ tọwọ́ wa lẹ̀ pé ṣe bọ́ ọkọ mi náà tó bá da fún ṣe bá àwọn ọmọ wa náà ni gbogbo 1 million yẹn àá dẹ̀ kó fún wa àá kó fún wọn ìmí gan ò ní lè yọ owó pátá sára ẹ̀ o ò ní lè yọ owó pef sára ẹ̀ o ò ní lè yọ owó wípé jẹ́ kí n ra aṣọ ìsára mi wàá tún gbé fún pé ok bí a ti bá ti rówó mi máa rà bàbá ẹyẹ ṣáà máa fowó yẹn ṣe nǹkan mi lọ tẹ́ ẹ bá bìyàwó Adekaz ilé tí woman yẹn ń pariwo pé Mercy don't go there tẹ́ ẹ bá bí òun ló máa sọ iye tó kó sílẹ̀ ẹ wá ní kó má dùn á dùn bàjẹ́ nínú fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn I'm a living testimony mo ti rí something like this rí òun ló máa mọ iye tó kó sílẹ̀ fún ọkọ ẹ̀ káwa náà lè nílé lórí ká lè ní property ìlú òyìnbó ká lè ní nǹkan ní Nàìjíríà ó lè fa gbùrù àwọn nǹkan mi àwọn obìnrin kan desperate pé kò síbi tó lè gborí wọ̀ ọbọ kọkàn wọn bá ṣe rere wọn ti lose dad wọn ti gbàgbé pé bí mo ṣe ń ṣètò ọkọ mi jákèmí náà máa fẹ́ yẹsẹ̀ yìí dé ti nǹkankan a máa ti ń wà carried away a máa ti ń gbàgbé ọkùnrin ò ní tayín jí ọkùnrin ò ní tayín lólubú ọkùnrin ò ní because òun máa do achievement títí ẹ̀ ṣe báwa náà lájọ ní ẹbí kìíní kan achievement ẹ mọ̀ kọ́dọ̀ ẹni achievement títí wọn wọn ní sọ pé achievement àwọn ni o wọ́n máa kó gbogbo ẹbí papọ̀ ṣùgbọ́n nínú wọn inú ṣe ò lọ inú jí o tó bá jẹ́ pé inú ṣe síbi ìgbani àbámọ̀ orúfẹ́ tó ní kálukú ní síra wa nínú wọn wọ́n mọ̀ pé ọ̀dọ̀ àwọn ló kó wà ọ̀dọ̀ àwọn ni ọkọ wà ọ̀dọ̀ àwọn ni everything wà wọ́n á jẹ́ kí woman yẹn kó ṣiṣẹ́ ṣe wàhálà àwọn jọ ń ṣe gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ náà ló dẹ̀ bímọ ọmọ bíbí mi ní tí wọ́n bá bímọ kéèyàn máa ṣe kíní o but when it comes to ìlú òyìnbó ọmọ bíbí wà stressful láti tọ́ ọmọ kò ń ṣe Nàìjíríà tó máa rí ọkọ bẹ́ẹ̀ gbọ́mọ o tó máa rí ìyàwó tẹ máa tọ́mọ máa ṣù lọ ṣùbọ̀ nínú ilé yín eléyìí jóra fún ẹ tọ̀hún bẹ́ẹ̀ gbé tapá bí bẹ́ẹ̀ gbé àǹtí kan bẹ́ẹ̀ pọ̀n ìlú òyìnbó you go do am to èló ni o máa fúnra ẹ lọ bó bá ẹyọkẹ tó bá lọ bíbejì bó o bá ṣe ń gbélé tí kan bá ń ké wàsáré tún lọ ṣe bọ́tù fún kò sí tó bá jọkọ̀ tó ń ṣiṣẹ́ ìwọ ló máa dá ṣe kò sí anybody tó fẹ́ help ẹ nílùú òyìnbó àti ìwẹ̀ gọ́ngbà míì máa nira níbi títí ìlú òyìnbó tún lè dé kó o tó lè ráyè wẹ̀ ó lè jálé tó bá àbírọ̀lẹ̀ táwọn ọmọ yẹn bá ń sùn wà á tún sáré lọ bomi sára ìgbà míì wà á ti gbàgbéra ò ní lè tètè ó ní para àìmọye ìgbà tó ò ní para all in the name of àwọn ọmọ mi wà á tún sáré ọkọ mi wà á bẹ́ẹ̀ lọ́ọ́ lọ sí máa gbàdúrà ayé ọkọ mi ò gbọ́dọ̀ bàjẹ́ olúwa gbogbo ẹnikẹ́ni olúwa business ọkọ mi jẹ́ kó ṣàṣeyọrí jẹ́ kó iṣẹ́ ẹ̀kọ́ wà á tún máa kàdúrà fún ìwọ ẹni tó bá kàn ló mọ̀ ẹni tó fa ẹ̀ bá ta ló mọ ibi tí nǹkan ti gbà ọ̀hún pẹ́ǹsì woman yìí nìyẹn o ó ti ṣiṣẹ́ sílẹ̀ ó dàbí pé kéèyàn ti ṣiṣẹ́ àsìkò tó yẹ kọ́kọ́ ó jẹun ọkọ wa ó bojú ẹ̀jẹ̀ ó máa dúnyàn àwọn obìnrin mi ò ní Mercy àìsí ọkùnrin mi obìnrin mi a ò pè abatẹniyẹn jẹ́ ni straight ebi lè fi ìsan tiẹ̀ síta àwọn obìnrin kan wà ògbà gidi ni wọ́n ọlọ́run prince abẹ́ ẹ̀gbọ́n Adekaz sọ ni ó ní ọpẹ́lọpẹ́ ìyàwó òun igi lẹ́yìn ọgbà ẹ̀ ní woman yìí aláàánú igi lẹ́yìn ọgbà ẹ̀ ní òun ló ń sọ̀rọ̀ Adekaz ló ń sọ̀rọ̀ ń bì wọn kò sí wọn lẹ́nu mo ṣẹlẹ̀ ti pè mí mò ń bọ̀ ó yá ẹ continue. Ọlọ́run jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ gbé nípa ìyàwó tí ṣé ẹ gbọ́ mò ń bọ̀ ṣé ẹ gbọ́ Ọlọ́run ò jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ gbé nípa ìyàwó tí mo fẹ́ ẹ dákẹ́ kí ló wá dé tẹ́ ẹ wá lọ ìyàwó yẹn kí ló wá dé tó wá di wọn àjírí kí ló wá dé tó wá di nǹkan tó jẹ́ pé ìyàwó yìí ò wá dá mọ́ kí ló dé ṣé bẹ́yìn lẹ́ ń sọ̀rọ̀ ń bì báyìí. Ọlọ́run jẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ gbé nípa
nípa ìyàwó tí Ọlọ́run fún mi. Because àtijọ́ tí mo ti pàdé ìyàwó mi. Làwọn ọkùnrin. Ní life mi ti better sí. Ṣé gbọ́? Àtìpà tí mo ti pàdé ìyàwó mi ní life mi tún ti better sí. Ẹ dẹ̀ sáré gbàgbé fast. Ẹ̀ẹ́dẹ̀ rojọ́ tó ti ń dùn láàrin ẹ̀yin àtẹni yìí àìmọye ìgbàlẹ̀ máa ti ṣẹ́ ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ni òní ti ní kayín pẹ̀lú obìnrin ni àìmọye nǹkan míì lẹ máa ti ṣe bẹ́ẹ̀ dẹ̀ ka pẹ̀lú ọkùnrin I don't care nǹkan kan lẹ́yìn náà máa ṣe àwọn obìnrin kan wà no mercy ni if you cheat on me I will cheat on you ni straight. wà láyé tàlá mi ò sásán ìyàwó mi Ọlọ́run ló fún mi nípa àti ṣe àṣeyọrí nípa ìgbésí ayé mi nílùú òyìnbó. Ṣé gbọ́? Nípa àti ṣe àṣeyọrí ní ìgbésí ayé mi nílùú òyìnbó ìyàwó mi Ọlọ́run ló fún mi nílùú òyìnbó kéèyàn tó lè ṣàṣeyọrí nílùú òyìnbó ọmọ nóbì small journey o nóbì iṣẹ́ kéré mi o ó lè jẹ́ pé ìyàwó yìí ló ń faṣẹ́ lọ 247 ó lè jẹ́ pé wúmà yìí òun ló ń ṣiṣẹ́ òun làkáǹtì ẹ̀dá òun ló everything ẹ̀dá ó lè jó òun ní everything orúkọ ẹ̀ wàm lórí ẹ̀ ó lè mo ti sọ̀kan rí ń bì báyìí náà ó níye tí ìyàwó gbà nítorí ọkọ millions tí ìyàwó gbà lórí ọkọ yẹn dẹ̀ gbàgbó dẹ̀ fi gígùn lójú kò tó ọdún kan ẹ wò ó Ọlọ́run jẹ́ kó support mi. ṣé ẹ gbọ́ lọ́nà tó pọ̀ ṣé ẹ gbọ́ inú ìrìn àjò yẹn kò bá pẹ́ it means pé ìrìn àjò àwọn ò bá pẹ́ tí wọn ò bá mọ wúmà yìí ṣùgbọ́n Ọlọ́run tètè dá mi lóhùn nínú ìrìn àjò yẹn kò bá pẹ́ ju bí Ọlọ́run ṣe tètè dá mi lóhùn nípasẹ̀ ìyàwó mi ibo lẹ fi gbogbo eléyìí sí Mercy náà pé kò yẹ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni Mercy náà dá ní òun àtọkọ ò ní fira wọn lẹ̀ láyé tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni kò ní fọkọ ẹ̀ lẹ́tọ́ báyìí pé bẹ́ẹ̀ náà lọ́kọ ẹ̀ náà ṣe romantic tó sùn tó gbogbo ẹ̀ ṣe tó kò ní ọkọ ò ní filẹ̀ ó ti wo weakening point yìí ẹ ti sọ̀rọ̀ sí lọ́wọ́ and that is one thing about our husbands wọ́n máa ti mú sáìchì tàbí ìtọ́ bá ń fẹ́ níta yẹn wọ́n á ti download gbogbo ìyàwó ilé wọn gbogbo everything wọ́n á ti download ẹ̀ sí ọwọ́ ẹ̀ nìyẹn ìyá wa ní méjì mọ́ra wọn á rò papọ̀ á mú papọ̀ mọ́ra wọn pókè ibi báyìí ló ti lack ẹ̀kíní kan jẹ́ kémi máa ṣe pẹpẹ fúrú mi báyìí ẹ wá ní Mercy not the best no ẹ lóhun ló dáa jù ẹ ní the best ni ẹ ní kíní kan ní irọ́ ńlá ni ẹ ti fi weakening point yín sọ́wọ́ ẹ ti fi ibi tíyàwó yín tó ti weak ẹ ti fi sọ́wọ́ ẹ ibẹ̀ yẹn lòun work towards it tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe dáa ni kò yẹ kí marriage jẹ́ dàrú kò yẹ kó di domestic violence. Ọlá ẹgbẹ́ mi ní ìyàwó mi Ọlọ́run jẹ́ kí ìrìnàjò mi láti jẹ́ kí àṣeyọrí mi kó yá Ọlọ́run jẹ́ kó kópa tó nípa gan nípa ẹ̀. Ṣé ẹ gbọ́? Láti gbà yẹn kò sí ààrẹ máa ń ja àjàmárì àmọ́ Ọlọ́run ṣe wá lọ́rọ̀ ara wa. Ṣé kí ló wá dé tọ́lọ́hun ò wá sí lórí ara yín nísìn? Kò sí ààrẹ má jà kò sí márèjì téèyàn ò ti ń jà kò sí ẹ̀ ń jà ẹ̀ ń parí ẹ̀ ẹ̀ ń jà ẹ̀ ń parí ẹ̀ ẹ̀ ń jà ẹ̀ ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ ẹ rí wípé ó dúró tì yín òun ni lẹ́yìn ọgbà yín backbone yín ni bí ò bá sí fún iṣọ́ kò sáadé káàsì igi lẹ́yìn ọgbà yín ni tí ò bá síyàwó yẹn ẹ̀gbẹ́ sí òní ń ẹ̀yìn wọn Mercy tẹ́ ẹ̀ bá dúró re ọkùnrin ká rí jẹgẹjẹgẹ Mercy àwa lọ wọn ni bíyàwó yín ò bẹ́ẹ̀ bá dúró re tíyàwó yín ò bá ṣiṣẹ́ tẹ́ ẹ̀ dúró re Ọlọ́run bá ń gbọ́ tẹ́ ẹ bá tú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó wà ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn fáìnbọ̀ tó máa kó garùbọ lórí burúkú níta tó máa ṣe ìyàwó wọn ló ń dún Ọlọ́run bá ń gbọ́ ìyàwó ẹlòmíì òun ló ń dún òun nígi lọ́gbà igi lẹ́yìn ọgbà ẹ̀ ṣùgbọ́n ẹ ti lose guard bóyá ẹ ti lọ rojọ́ jù bóyá bí tẹ́ ẹ bá ti ń bára yín sùn àbẹ́ ìṣe nǹkan kan àbẹ́jọ́ ń dọ̀wẹ́kẹ̀ ẹ ti bẹ́ẹ̀ náà ló ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ náà ni ó ti mọ bí tẹ́ ẹ wíìkì sí ó ti mọ bí tíyàwó yín wíìkì sí ó ti mọ ohun tó ń fa wàhálà nínú ilé yín òun yà fi díbẹ̀ pa wọ́n ṣe pé o kò ṣe pé mọ̀ ṣe o
òun débi tẹ́ ẹ wíìkì sí ibi tíyàwó yín wíìkì sí tẹ́ ẹ ń jà 247 yẹn òun lòun fi ń fún yín láyọ̀ ẹ máa wá rò bóyá òun ni the best àwọn ọkùnrin wọn ò kí ń ronú tó bá jẹ́ òun ni the best ni kò yẹ kó fi ọkọ ẹ̀ sílẹ̀ kò yẹ kọ́kọ ẹ̀ fi sílẹ̀ wọ́n máa ń sáré gbàgbé ibi tán bá ti ń bọ̀ wọ́n máa ń sáré gbàgbé ẹni tó fún wọn ní ayọ̀ wọ́n máa ń sáré gbàgbé àkàbà tó gùn wọ́n dókè àkàbà tó gbé dókè wọ́n máa ń sáré gbàgbé ọ̀mbrẹ́là tó bò wọ́n nígbà tí òjò bá dá wọ́n máa ń ṣmáìsì ẹ̀dánù ni wọ́n sọnù ni ìgbà yẹn lẹ́ni yẹn ò ní dá mọ́ ṣùgbọ́n nígbà tẹ́ni yẹn ṣì wà nínú ilé tó ń du ọkọ mi ọmọ kìíní kan káwọn wá òkè by the time tó bá stop ọmọ bíbí pé after some years tó náà gẹ́ta rẹ̀ padà mi bímọ mọ́ mo tún fèsì iṣẹ́ mi padà mo ń ṣe tó bẹ̀rẹ̀ sí ní dá tó bẹ̀ ó lè jẹ́ gbà yẹn lẹ́yìn máa bẹ̀rẹ̀ torí pé yín ti gòkè ọwọ́ yín ti tèkú dà ẹ̀yìn á wá ní ẹwọ́ ṣe rí kò tiẹ̀ ṣe rí kò tiẹ̀ dùn rí ta ló máa fẹ́ rù wọ̀ yìí ẹ ti gbàgbé wípé gbogbo ayé ẹ̀ ló kó wá sínú márèjì yẹn fún yín ẹ ti gbàgbé wípé gbogbo ayé ẹ̀ pátápátá gbogbo nǹkan ní ẹ̀ bí n bá wọn obìnrin ìsìn ìwí tó yẹ pa pé èmi ilé bọ́kọ́ jìyà ó lọ́ máa jẹ́ ilé fún ẹni kọ́bọ̀ irú yín ilé máa ń jẹ́ kóbìnrin wùwà bẹ́ẹ̀ n lè ṣe irú yín yìí lẹ máa ń jẹ́ káwọn obìnrin ṣe bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ kọ́bọ̀ mi ò lè sí bẹ́ẹ̀ bó bá ní kó kàn mí kọ́ máa dà sáyé ara wọn ayé ara bùkọ́ wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ bá gùn kẹtàn èpo ẹ̀pà wọn máa di wọn àìjírí ni wọn ò ní mọ̀ ṣe mọ́ lọ́wọ́ yìí wọn ò ní dá ẹ máa lọ bá àwọn tó wà ń ta yẹn ni ẹ máa lọ gbé àwọn ọlọ́mọ 5 ọlọ́mọ 6 ọlọ́mọ 7 ọlọ́mọ lẹ máa gbé kiri àwọn yẹn ló máa dá ẹ̀ẹ́dẹ̀ mọ̀ páwọn yẹn náà ò dá wọn ò dá wọn ò ní kò síbi kankan táwọn náà fi dá níbi tán ti ń rò tán ti ń bọ̀ ọ̀hún ò dá ní wọ́n wá kó méjì gbogbo mistake wọ́n kó papọ̀ wọ́n gather together ìwọ wá lose guard fún wọn wọ́n wá ṣe kí ni wọ́n wá mú àmọ̀ àbí símẹ́ǹtì wọ́n wá fi ń lẹ́bi tí lapsis ti wà lọ́dọ̀ ìyàwó ẹ àti ibi táwọn náà ti ṣe ẹ̀ sí tí wọ́n ti wí pé ilé ọkọ kìíní ibi ọbẹ̀ gbẹ́dùn mo direct sí yẹn o ibi tó ti pọ̀ yọ̀pọ̀yọ̀pọ̀ ibi tí kìíní kan ti ṣe ibi táwọn tí bàbá ṣẹlẹ̀ láti tó ti fọ́ wọn onígi lórí wọ́n wá kó gbogbo mistake wọ́n á jókòó wọ́n á re-strategize wọ́n á pẹ̀dọ̀ fúnnú wọn wálé wọ́n á wá wò pé ọ̀nà wo làwọn ti gbà ṣe mistake ibo ni mo gbà kọjá táwọn ti ṣàrìn wọ́n á wá lo gbogbo ọpọlọ yẹn wọ́n á sọ̀ka ìgbà yẹn lórí wọn ṣẹ̀ṣẹ̀ máa ń pé lẹ́yìn tó bá ti dánlé ọkọ kìíní wò ìkejì ìkẹta ìkẹrin wò ìgbà yẹn lẹ́sẹ̀ máa wá rí wọn lẹ́ máa rò bóyá ẹ rí ìyàwó tó bá jẹ́ ìyàwó gidi ni wọ́n yẹ kán dúró lálákọ̀ọ́kọ́ tàbí kejì lẹ́yìn tó bá ti gbúrú gbogbo àgbáyé káàkiri tán ti lọ bí tán ti lọ ṣọ́ọ̀ṣì sẹ̀lẹ̀ ṣọ́ọ̀ṣì kíánẹ́sì àáfà pásítọ̀ arígìní wọ̀yà babaláwo eégún yìí tán ti rin gbogbo àgbáyé ká tí wọ́n ti kó kinní sí kinní wọn káàkiri wọ́n á ṣẹ̀ wá pẹ̀dọ̀fínú wọn pọ̀ èyí tán bá gbámú báyìí wọ́n á ogun tó gun ní bọ́ bá ṣe ń lo oògùn lọ́ máa ṣèfẹ́ olórí burúkú tí wọn ò nífẹ̀ẹ́ yẹn wọn ò nífẹ̀ẹ́ ọkọ yẹn torí pé wọ́n fẹ́ gbà lọ́wọ́ wọn ni ẹ máa rò bóyá wọn náà ní tó bá jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ yẹn ló yẹ kí ilé ọkọ àkọ́kọ́ pé wọn ni kó jókòó síbẹ̀. ṣé ẹ gbọ́ gbẹ́nu sọ́hùn tí à ń ké tó gbẹ́nu ẹ̀ dákẹ́ ń tọ́ ń jàre. ṣé ẹ ti gbọ́ ààrẹ má jà kó o sí ṣùgbọ́n Ọlọ́run ṣe àwọn lórí ara àwọn wọ́n ń gbọ́ra àwọn yé ṣùgbọ́n kété ihun tó ń gbọ́ra àwọn yé tọ́rọ̀ wọn wọ̀ tọ́rọ̀ wọn ń ṣe yẹn o kété títí bí bá ti lè kọ́ mi báyìí tí kan bá ti lè ta sí àgẹ̀rẹ̀ wọbẹ̀ báyìí pam àwọn ọmọ mi ṣùkùṣùkù àwọn ọmọ mi ṣàkùṣàkù àwọn ọmọ mi gbọkọgbọkọ àwọn ọmọ mi pókólá àwọn ọmọ mi ṣàkùṣàkù o pẹ́pẹ́ fúru ẹ ṣe wọ́n wá ṣe pẹ́pẹ́ fúru ẹ̀rù bóyá wọ́n dá tẹ́sẹ̀ wọ́n bá ràn lẹ̀ tán wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n ṣù ẹni yẹn kété
tẹ́yìn bá ti tẹ́ ẹ ti sneak tẹ́ ẹ ti wọnú inú ayé ẹni yẹn báyìí bóyá àwọn àtìyàwó ẹ̀ bóyá ẹ̀ẹ̀mejì àbẹ́ ẹ̀mẹ́ta ló máa pera wọn léde tàbí ẹ̀kan àbẹ́ ẹ̀ẹ̀mejì tán ti wà òkè wọ́n pé lọ́mọ àti ìyàwó ti mọ iṣẹ́ ọkọ ẹ̀ ó ti mọ wọ́n ti mọ̀ kìnnì kan wọ́n ti jọ sọ̀rọ̀ aláàjì èmi náà wà nídìí tí bá ṣe tán ṣe gbọ́ mi náà wọ́n ti jọ sọ̀rọ̀ wọ́n ti jọ understand ara wọn ṣùgbọ́n kété tí ẹ̀yin kinní burúkú yìí bá wọlé ẹ wá mú fóònù ẹ fi já orí ọkọ ẹ mú fóònù ẹ fi pàlàjì ọlájì alájì mo kàn tún ní kí n gbọ́ wọn yín ni kí lẹ wá fẹ́ jẹ báyìí ṣe ti jẹun ọkọ mi tún fà yín ni all right I love you bye ó bá tún tó wákàtí kan hello darling báwo ní ibùlẹ̀ wá wà báyìí ṣé mọ́tò yín ti move ṣé mechanic ti ṣe mọ́tò yẹn tán mo kàn ní béèrè àlàáfíà yín ni olórí burúkú nìyí àlàáfíà dádì tẹ́ fẹ́ béèrè pa yìí kí ló dé tẹ́ ẹ̀ béèrè ẹ̀ pa lọ́wọ́ ọkọ àárọ̀ yín kí ló dé tẹ́ ẹ̀ béèrè àlàáfíà ọkọ àárọ̀ yín pa ibi ilẹ̀ gbé ti dùn ibi ilẹ̀ tí ṣe gbé kinní kan ibi tó ti tó pín tí nǹkan ti ṣe pín kí ló dé tẹ́ ẹ̀ béèrè àlàáfíà àlàyé pa nígbà tẹ́ kọ́kọ́ wà nílé ọkọ àárọ̀ kí ló dé tẹ́ ẹ̀ máa ṣe pẹ́pẹ́ fúrú yìí kẹ́ ẹ̀ má kú òun bẹ́ẹ̀ kí ló dé ẹ̀ tún pè tó bá tún di bí aago 3 ṣe ti wá délé ẹ bá dẹ̀ ti délé nísìn mi ní ráyè pè yín ìyálé mi yẹn náà má wọrí bóyá tí n bá ti wà ní bedroom ọ bóyá tí n bá mọ àmọ́ àpọ̀ excuse ara mi à á sọ̀rọ̀ mo pọ́kọ mi nígbà rí yín ọkọ mi máa fa olórí burúkú nìyí ọkọ olórí burúkú olówó fa ẹ̀ lẹ́yìn tó ti bímọ 3 tó ti bí 5 síbi kan ọkọ wo ló ṣe bẹ̀rẹ̀ sí ní máa fa ẹ̀ lórí okó olóko fokó olóko sílẹ̀ ẹ máa wá ṣe pẹ́pẹ́ fúru wèrè ọkọ mi máa fa yín ni ìgbà wọlé máa wá sọ́dọ̀ wa báyìí báwo lẹ ọ̀dà tó bá jẹ́ pé Mercy ń fi owó ṣe fíìmù ẹ̀tẹ̀tẹ̀lẹ̀ ni àbí tó bá jẹ́ pé Adekaz tó bá gbówó lẹ̀ akówó ẹ̀ lé lọ́wọ́ á ṣe àjọyàn ọ̀nà ẹ̀ láàrin ara wọn gbà tí ò tí ì sífẹ̀ẹ́ ẹjọ́ nígbà tó ti jọ ń gbé kulí sí kulí ṣé Adekaz àlè rówó gbà ṣáàgbówó ó ti di nǹkan tá a máa fòbò àtòkó ṣe ṣáàgbówó irú owó tí Mercy tó yẹ kó tún lọ sínú fámìlì wọn tó yẹ kó lọ sínú àkáǹtì irọ́ ni òbó ti gbàbẹ̀ òbó ti jẹ yẹn ó bá tún dijọ́ kejì àárọ̀ kùtùkùtù kọ́kọ́ gbọ́n tó kó lórí bẹ́ẹ̀dì ẹ ti máa fi text message báyé ọkọ jẹ́ honey how are you darling how are you sweetheart how was your night did you sleep good I miss you I can't even sleep yeah because of you I was not able to sleep I was just thinking about you kí ló dé tó ò tí ń ké bàbá kàfàyà tó kó lé kí ló dé tó ò tí ì ké bá ọtún bàbá ọ̀ṣìdá tó kú nínú ilé ẹ̀ aláàgọ̀pẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kẹrin ẹ̀ka kí ló dé tó ò tí ì ké bá gbókò olóòkú nìyí o ẹ̀yin gboko lọ́wọ́ ẹ ní ẹ ti fògùn gboko olóko tán gbogbo àgbáyé ẹ ti sọ gbogbo first wife di wèrè ẹ wá ní ara ìgbóná ni máa ṣe sùúrù ṣé ìtẹ́ ẹ ti mú oògùn wá ọkọ mi á hate àwọn ọmọ tó bí in the process pé ó ń fẹ̀yàn níta á hate àwọn mo ti rí ni mo ti rí dáadáa ni á hate àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ tó bí nínú ẹ̀ bí ìgbẹ́ ni torí wípé ó ń fẹ́ kan níta ó ń fi ọlọ́mọ 4 ọlọ́mọ 5 níta wọ́n á ti wá fún oògùn yìí gbogbo bàbá lórí bàbá ò ní mọ ohun tó ń ṣe mọ́ ọ̀ǹtí tán bá wọlé ìjọ tó bàbá àtọmọ tán ti jọ ń bọ̀ àtìyàwó tán ti jọ ń bọ̀ kété báyìí bá wọ tẹ bá ra wọn pálá tọwọ́ yín rá kan tó rá wọn mú báyìí pé àìwọ ibi ni máa kú sí o bóyá ló bá ní kó o sún bò bá sún máa fa àìsàn lé dànù ni ẹ tún lu àbìlù sí first wife mo ti rí kan rí tó jẹ́ wípé tọ́jọ́ ń ṣe ilé ayé wọn àti bàbá wọn méjèèjì wọ́n ti dàgbà ó wọ́n tó ń ṣe ilé ayé wọn wá ọmọ wọn wà òkè wọ́n rọ́mọ nílé ìwé wọ́n ṣe nígbà tí bàbá bẹ̀rẹ̀ sí ní tà sí àgẹ̀rẹ̀ a máa sọ fún ìyàwó ẹ̀ pẹ́nu ẹ̀rùn ìyàwó tó ti fẹ́ látàárọ̀ ọjọ́ a máa ní pé tó dẹ ẹ̀rùn báyìí wọ́n lọ bá sáì ṣìkì wọ́n lọ dóbò mi ta kí ló dé ó dé ẹnu ẹ̀rùn òun olórí burúkú tó bá wá dọjú alẹ́ tó bá wá ń tọ́jú ìyá
bọ́ọ̀ bá tọ́jú yín ẹ máa wá kékiri ẹ ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lé first wife ẹni tó bá ṣiṣẹ́ lórí ọkọ ẹ̀ ẹni tó bá jìṣẹ́ jìyà lórí ọkọ ẹ̀ ọlọ́run ọba ń gbọ́ tó bá gbọ́ bíi pé èèyàn bá tún ti ra ọpálá kókó èèyàn kan lọ ọlọ́run bá gbọ́ máa gbé wọn ṣépè ní pé ẹ tún ti dé bí ẹ̀yin gbokógbòkó ẹ̀yin afọkógbá ní ẹni bàjẹ́ ẹ tún ti ra pálá débi ó pè ló máa gbé wọn ṣẹ́ ibi kí wọ́n bá ti sọ pé èèyàn kan gbọ̀kọ kò ní fóun tọ̀hún ládùúrà láyé ẹni tó bá pé ṣóṣì ẹ rí ẹni tó bá ti ṣe rí ló máa mọ̀ lára sí ẹ̀ ẹni pé àǹtí Mewolaka náà sọ pé kò easy o ṣùgbọ́n gba kámú ni àwọn náà mọ̀ pé kò easy táwọn náà bá tún gbà lẹ́yìn wọ́n á mọ̀ bó ṣe ń rí nísìn àwọn náà máa jẹ́ ojúlówó dádì báyìí àwọn ni láàsì àbí nígbà tán bá tún fún wọn jẹ tán bá tún gbà lẹ́yìn àwọn náà mọ̀ bó ṣe ń rí ṣé rí ìyàwó ilé alákọ̀ọ́kọ́ yìí fọ́sà á máa wá wò wọ́n bí olórí burúkú ẹ máa para yín gbẹ̀yìn ni aya kọ́ àwọn ọmọ àdọ́kọ ẹ̀ ó ti dòṣì sí wọn lára ọ̀rọ̀ bùyó ní sùúrù ó jẹ́ǹtù ó ṣe ìyàwó dáadáa ni kò sí ìyàwó dáadáa kankan níbi kan ìgbàgbé tẹ́ ẹ bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí báwọn bàbá ló máa ń tètè kú nísìn obìnrin ló ń tètè kú jù ọ̀lẹ́dì ní máa fọkọ ó ṣe gbá ó ṣàwọ ó ṣe gbá ẹlòmíì ti rún gbogbo owó tó ní láyé sórí ọkọ ẹ̀ ọlòmíì ti rún gbogbo owó tó ní bẹ́ẹ̀ sọ yìí tíyàwó ẹ̀ kú o tó wá rìn màrí o ìyí tíyàwó ẹ̀ òkú tó jẹ́ pé wọ́n fi fìrìfìrì wọn second wife olórí ibú sẹ́rẹ̀ tìríkọ olórí ibú tó wá fi fìrìfìrì wọn kò ní ṣàdúrà fẹ́ni tó bá já okó yẹn gbà á mọ̀ pé kò easy. My name is Aigbe Adekaz Ati. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.